fún yín mu ẹ̀yin mú tiyín àwa náà máa mú tiwa torí gbogbo nǹkan tá máa sọ ó máa ń bá wa náà wí kò àgbà ọkọ́gbọ́n irọ́ ọmọ kékeré lè bá gbàlagbà wípé mọ́mì dáàdì àǹtí nǹkan báyìí mo fẹ́ kẹ́ ṣe báyìí o tó bá ti létí ìgbọ̀ tó láyà àgbà ṣe gbà á nítorí pé ó máa wúlò fún wa àti èmi nǹkan tá a wà fún lórí ètò wa ètò yín Wazobia Plus MITV láwa another Wazobia Plus is a counterfeit ẹ wá gbé ìpolówó ọjà yín wá ibi tá a ti máa jà nìyẹn ẹ gbé ìpolówó ọjà yín wá lẹ́rọ̀ káfi tiwa káfi gbé tiyín lárugẹ kẹ́yìn náà fi tiyín kẹ́fi gbé tiwa lárugẹ ẹ rí pé rere lòlúwa ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò wa Wazobia Plus abala àṣà àti ìṣe lélẹ́yìí o Ẹniọlá Adédèjì ogun rege bí ìdòdó ẹ̀fọn fún kẹ́gàn mo ní Ọlọ́run lójú kí n múra dáadáa lẹ́yìn ọba náà mi ni bẹ́ẹ̀ ni ó yá ẹ bá mi dárúkọ yín. ẹ kú lílẹ̀ kan sí o kẹ́yìn kàbọ̀ sórí ètò yín tọjọ́ mọ́ gbádùn lọ́sọ̀ọ̀sẹ̀ lójọ́jọ́ Àlàmísì àti dé bàgẹ̀bàgẹ̀ sí Láwùsá ní Ìkẹjà ní Wazobia Plus ọ̀hún láti ń fọ̀hún láti ń ké bí ẹ má fọ́jú ẹ wo ẹgbẹ́ bó ni mo bá sí oúnjẹ gbogbo ìgbà ní ṣé kí n má sí ọ̀kan jẹ pé bàbá tó bí mi lọ́wọ́ Adédèjì ni ẹgbẹ́ wọn fàtẹ̀ bàbá tó bí mi lọ́wọ́ ọlọ́ngàn bàbá tó bí mi lọ́wọ́ Adédèjì ló bí èmi gangan ni mo wá ń jẹ́ Ẹniọlá mọ̀ ẹ ṣe ẹ káàbọ̀ ẹ bá fìdílé àti dé sí lọ́rùn bá ṣe máa dé. ní bàgẹ̀bàgẹ̀ ó yá. wọ́n ní erin ò kì í fọn kọ́mọ ẹ̀ fọn amóhùn ayé àtijọ́ nìyẹn mo ní lọ́wọ́ yìí erin ń fọn nítorí pé erin ń fọn kó yé ọmọ ẹ̀ náà ń fọn òye yín bẹ́ẹ̀ yẹn mo ní Ọládipúpọ̀ lórúkọ bàbá tó bí mi lọ́mọ ó ní kémi máa jẹ́ Olúwafúnkẹ́ ẹbí Roland ló tẹ́wọ́ gbà mí mo wá ní Ọládipúpọ̀ Olúwafúnkẹ́ àyà Roland lèmi jẹ́ ẹ ṣe ẹ wá nǹkan fìdílé torí pé àṣà ni. àṣà àti ìṣe wa kí wàá ní àkórí tèmi kọ́kọ́ bẹ̀rẹ̀ kí ni àkórí tèmi. ó ní agbára àkórí tèmi lágbára ẹ̀gbọ́n pé bí mo ṣe máa ń kọrin pé pẹ́tẹ́pẹ́tẹ́ lọ́rọ̀ ti wá ẹni tó bá tàbá kó yẹra wò á ta bọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́nu dáadáa yóò sì tàbá obìnrin gangan pàápàá wí ẹ ní kí n mú ẹ ní kí n mú gbé dé mo gbé dé o ẹ bá wọn bí gbà sí. a sọ̀rọ̀ lórí àwọn ọba ayé àtijọ́ àti tòde òní ẹni pé nǹkan tó lágbára gidi gan. ọba social media. àwọn ọmọ ní òrọ́rùn mi ni orí pàǹpà. jẹ́ kí n bẹ̀rẹ̀ ok ẹ̀dẹ̀ mo ní ọba ayé àtijọ́ ọba òde òní ó dà pé ní kọ́rẹ́ǹtì nínú ọba. ọba ayé àtijọ́. àwọn ọba ayé àtijọ́ wọ́n jẹ́ àwọn ọba tó jẹ́ wípé wọ́n tẹ̀lé ìlànà wọ́n tẹ̀lé ètò tabaníkàwò nípa ìgbéyàwó ẹ jẹ́ ká mú láti bẹ̀yẹn ọba wọn kì í ní àlè ní ayé àtijọ́ tí obìnrin kan bá wù wọ́n á yà gbẹ́sẹ̀ lé wọ́n á ní ọba gbẹ́sẹ̀ lé kódà kó jẹ́ ìyàwó níyàwó kó jẹ́ ìyàwó níyàwó ó ti gbẹ́sẹ̀ lé náà ni bẹ́ẹ̀ ni àmọ́ pé ká máa ṣe ìfẹ́ kọ̀kọ̀ kí ọba máa múra bíi géńdé kó di pé wọ́n gbé agbádá kọ́ síbì kan wọ́n wá mú èrò kò sí yẹn. láyé àtijọ́ tẹ bá dẹ̀ tún wò kò sí wọ́n ní orí adé òkè ń sùn ta ayé àtijọ́ lòwe yẹn ti ṣiṣẹ́ kò ṣiṣẹ́ ń sìn àìmọye orí adé ní club house àìmọye orí adé ní hòtẹ́ẹ̀lì. ẹnì ọ̀rọ̀ yẹn ó dùn mọ́ mi ọba yẹn sì. káfí ẹnu adákẹ́ ni. ó ń gbénú mi o ó ń gbénú mi gidi gan ni ọ̀rọ̀ ń gbénú mi ẹ̀wọ̀ ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù torí àkókò wa ṣé ráwọn ọba ayé òde òní bá ti fẹ́ ṣe nọ́mà iná nígbà tí kejì mi sọ tó ní pé ọba ayé àtijọ́ a máa ṣe kíní kan ìṣẹ̀ṣí wà láyé àtijọ́ tí wọ́n ń tẹ̀lé wọn tẹ̀lé ọba wọn tẹ̀lé ṣẹ̀ṣẹ̀ mọ́ sí i lọ́wọ́rọ́wọ́ ni wọ́n fi ń wọlé gbé ọba tó ń gbé dáàbò àgbà wọ́n máa gbé kíní ìtẹ́gbẹ́ pé ìṣẹ̀ṣẹ̀ tó yẹ kó gbà wọ́n là wọ́n ti pàṣẹ wọn ṣe mọ́ wọn ṣe mọ́ wọ́n bá ti pín gbàǹgbà sọ̀rọ̀ kò sẹ́yìn pé ní ilẹ̀kẹ̀ tó fẹ́ ẹlòmíì ọba mi máa lọ sí ọjà oríṣiríṣi ọjà tó ti ń sílẹ̀kẹ̀ alóhùn fẹ́ ra èèyàn tí wọ́n rẹ́ wọ́n tó gbé torí pé nǹkan tó fi jọba láyé àtijọ́
òun kọ́ ló fi ń jọba ní ayé òde òní. Nígbà tí ìkejì mi sọ ó ní wípé tó bá fi jọba láyé àtijọ́ wípé ọba ayé àtijọ́ o tó bá láì ẹni pé kó jà kó jẹ́ ìyàwó yàwó ọba ti gbẹ́sẹ̀ lé agbẹ́sẹ̀ lé ẹnì kan ò ní pa òun dà tó nípa ẹ̀kọ́ tó máa pa òun kìíní kan dàbọ̀ lọ́wọ́ ìgbà tó máa pòwe tó máa pò òun wọ̀dà. bó ṣe rí nísìn nígbà tó bá tẹ̀ ti wà lórí tí ẹ bá ń rìn kọjá lẹ́gbẹ̀ẹ́ ọba báyìí tó bá wo iwájú tani dráìvà ọ̀rọ̀ ọmọ yẹn ni àbí tó bá rí ìdíṣẹ́ ọba tó ṣẹ̀ ń jẹ́ pé ó ń fẹ́ ọ̀rẹ́ kan a tún wá fẹ́ ọ̀rẹ́ kejì tó dẹ̀ mọ̀ pé àwọn méjèèjì ọ̀rẹ́ ni wọ́n ṣé láyé ìgbà yẹn ṣé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ ibi tó ti yẹ kí ṣẹ̀ṣẹ̀ ti gbà wọ́n wọn ò sì ṣẹ̀ṣẹ̀ mọ́ ṣẹ̀ṣẹ̀ gbà tó pé ẹ ti rí wájú pé gbogbo ẹ̀ náà àwọn náà máa ta góòlù wọn máa fi góòlù máa fi dòwó mọ́lẹ̀ pàǹpọ̀rùn wọn lásán kò ń ṣe díẹ̀. ìbéèrè kan ló fẹ́ bi ẹ̀yin méjèèjì nítorí pé àti gbàgbé àṣà àti ìṣe wa òun ló jẹ́ kí gbogbo àwọn nǹkan báyìí kó máa ṣẹlẹ̀ àwọn ọba kan nísìnyí àwọn ọba mẹ́rin nísìnyí instead kan wá kàkà kan tẹ̀lé àwọn òfin àti ìlànà ayé àtijọ́ àwọn náà wọ́n á kọ́pì ọba ayé ìsìn tẹ́ máa rí wọn lórí social media wọ́n á wá gbé pàǹpà sọ́rùn wọ́n á gbé pàǹpà sọ́wọ́ àwọn ìyàwó wọn náà wọ́n á máa kọ́ bàlà wọ́n á máa kọ́ bàlà wọ́n á máa kọ́ bàlà wọ́n á máa ṣe competition ọba wa dé ojú agbo ọba wa máa neglect ọba torí pé ó lo iyùn ara máa lo torí pé ó lo iyùn ǹjẹ́ àti ṣàṣà àti ṣe nù àti sọnù tipẹ́tipẹ́ gidi tètè kí ni mo tún gbé ìbò wọlé mo ní tètè kí nìkan tí a tún wá lè ṣe bí ṣe àṣà yẹn tó ó yìí lè padà wá ṣá torí àwọn ọba tó kidnap nísìn ẹ̀jẹ̀ wáyé ìmájì kan máa kidnap ọba kan máa pa ọba tú ẹ ogun tí àwọn ìṣẹ̀ṣe tí àwọn ọba pati òun làwọn tó mú wọn tú ẹ tí wọ́n lò fún wọn kí nìkan tá lè ṣe sí. ó ṣe ṣe tó láti lè cooperate ó máa ṣe ṣe tí wọn ò fi ojú di àṣà tí wọn fojú di ìṣe. ẹ bá mi dánu dúró díẹ̀ jẹ́ kí n lọ sí ilé agbára kí n lọ wo àwọn ọba bá ṣe ń sọ̀rọ̀ nípa àṣà àti ìṣe tá a fẹ́ ṣe ní on the 7th of November bẹ́ẹ̀ ni ààrẹ ọba àgbáyé lọ́tún 1st anniversary wọn nílé ẹ jẹ́ ká wò kán tọ́ ní fún wa lókè lọ. àṣeyín ti pọ̀ jù àṣeyín ti pọ̀ jù ẹ fún wa ní point ọ̀rọ̀ ẹ ní táìmù tó pọ̀ tó yẹ àǹtí